fún àǹfààní àwa tí a wà lórí ètò yìí, àwa tí a bá fẹ́ mọ̀ nípa ìtọ́jú àìsàn, àwọn nǹkan tá a lè mọ̀ láwọn nǹkan kéékèèké, ẹ bá mi pàdé lórí Facebook group mi. Link ẹ̀ náà ti wà ní under description of this video. Tàbí àwa tí a bá fẹ́, torí a fẹ́ organize seminar kékeré kan ní next year lágbára Ọlọ́run tó máa bọ́ sí next year ní January next year. A fẹ́ organize seminar kékeré kan, ìyẹn 20 péré la need bí a ṣe máa ń tọ́jú staphylococcus. Ẹ rí i pé staphylococcus mo máa ń ṣàlàyé pé kò sínú ní ẹ̀jẹ̀ kọ́ ló wà, torí pé sẹ́rí ìpele ẹ̀jẹ̀ méjì ló wà nínú ara. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beats àlàáfíà áńgẹ́lì mi ò ní sùn. oríwo ya ogun wa tán. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. ewé ń jẹ́. lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. ewé ń jẹ́. ewé ajẹ́. ewé ń jẹ́. àwọn lèmi dábọ̀ sóhun mi lò jọ dìgbọ́. ewé ń jẹ́. ewé. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dúró. Èyí tí mo bára sọ náà ni bí a ṣe ń lo akọ òkúta àti tákùnù bá 8 lé lórí fún àwa tán bá bí lọ́jọ́ 8, ọjọ́ 17 àti ọjọ́ 26. Kì í ṣe dandan pé àwa tán bá bí ń gbà yẹn, àmọ́ àwa gbogbo wa náà lè jọ ṣe bẹ̀tẹ̀ àwọn tó ń bá bí ní táìmù yẹn wọ́n lè ṣe, sọ̀rọ̀ mi yé, nítorí pé ṣe rí àwa tí wọ́n bá bí ní táìmù yẹn wọ́n sábà máa ń ní kinní kan major problem ni nípa bóyá kama complain nípa owó, anything financially, kama complain nípa owó, sọ̀rọ̀ mi ti yé. So àwa tí wọ́n bá bí ń gbà yẹn náà àwa náà lè ṣe, sọ̀rọ̀ mi yé. Ṣe rí kinní yìí oṣù tẹ́ bá ṣe ẹ máa rí àwọn ìyípadà kan nígbèsí ayé yín, sọ̀rọ̀ mi yé. Kò wá sígbà tá a lè ṣe o, kò sígbà tá a lè ṣe, àmọ́ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe ní ọdún yìí káwọn ohun kan tó lè ṣe fún wa ní ọdún tó ń bọ̀, sọ̀rọ̀ mi ti yé. Ìwọ tó máa sọ pé o ní hard time, financial problem, promise and fail, tàbí àwọn nǹkan míì tó tún jẹ́ pé ó tún yàtọ̀ sí yẹn tó mọ̀ pé nǹkan yìí ń dà ẹ́ láàmú gan, sọ̀rọ̀ mi ti yé. Nọ́mbà ẹ̀ ní ẹ jẹ́ ká kọ. Tá bá ti wá òkúta ní alẹ́ ká tó sùn, nígbà tá bá máa pa sọ̀rọ̀ sẹ́ni kankan mọ́, tá sọ̀rọ̀ sí yàn mọ́, tá fẹ́ lọ sùn direct ni, ẹ jẹ́ ká bá gbogbo nǹkan tó wà lára wa dànù, ẹ jẹ́ ká kọ 8 sí ara òkúta yẹn, ká wá fi kan gbogbo ara wa látòkè délẹ̀ tó fi mọ́ àtẹ́lẹsẹ̀. Tó bá wù ẹ jẹ́ ká ṣàdúrà, tó bá wù ẹ má jẹ́ ká ṣàdúrà, ẹ jẹ́ ká fi sí under pillow wa ká sùn lé lórí. Tó bá ti di ọjọ́ kejì tá bá ti jí, kì í ṣe dandan ni pé immediately tá bá ti jí ni ká lọ sọ sínú odò, àmọ́ tá bá ti jí ẹ jẹ́ ká make sure pé ńjọ́ yẹn ẹ jẹ́ ká lọ ju odò. Àkérè mọ́lẹ̀, a sì kéjù sínú dustbin, àkéjù sínú gbó, inú odò ni ẹ jẹ́ ká jù sí. Kò jù bẹ́ẹ̀ lọ èèyàn mi. Ẹ wo ọdún tá bá ṣe, oṣù tá bá ṣe, wíìkì tá bá ṣe, a rí ìyanu Ọlọ́run gan ní agbára Ọlọ́run. So fún àǹfààní àwa tí a wà lórí ètò yìí, àwa tí a bá fẹ́ mọ̀ nípa ìtọ́jú àìsàn, àwọn nǹkan tá a lè mọ̀ láwọn nǹkan kéékèèké, ẹ bá mi pàdé lórí Facebook group mi. Link ẹ̀ náà ti wà ní under description of this video. Tàbí àwa tí a bá fẹ́, torí a fẹ́ organize seminar kékeré kan ní next year lágbára Ọlọ́run tó máa bọ́ sí next year ní January next year. A fẹ́ organize seminar kékeré kan, ìyẹn 20 péré la need bí a ṣe máa ń tọ́jú staphylococcus. Ẹ rí i pé staphylococcus mo máa ń ṣàlàyé pé kò sínú ní ẹ̀jẹ̀ kọ́ ló wà, torí pé sẹ́rí ìpele ẹ̀jẹ̀ méjì ló wà nínú ara, sọ̀rọ̀ mi yé. Èyí tó ń rìn inú san àti èyí tó wà lórí skin wa. Èyí tá bá rọra fi blade gé wa ń sìn ẹ̀jẹ̀ tó bá jáde pé sínú san nìyẹn o, sọ̀rọ̀ mi ti yé. Ṣé wá ní staphylococcus yìí ó máa ń wà nínú skin, kò dẹ̀ sí bó ṣe wà nínú skin, inú ẹ̀jẹ̀ ti ìpele àkọ́kọ́ ni ó wà, kò sínú èyí tó máa ń lọ sí inú veins. So olófin fà tó yẹ pé ẹ lo àgbo gbogbo ẹ ṣe kínní staphylococcus kò yà wèrè, àmọ́ nǹkan tá lè fi treat ẹ̀ tí ó pa tìta tí ó tún pa tinú, a máa ṣàlàyé ẹ̀ fún wa jọ náà. Àwọn infection, toilet infection, bá ṣe máa ń tọ́jú AIDS and HIV, àrùn kò gbóògùn, ọlọ́mọdé kò sẹ́ni kọ̀ọ̀kan wa, bí a ṣe máa ń tọ́jú ẹ̀ lágbára Ọlọ́run, tó yẹ pé ènìyàn á tọ́jú ẹ̀ fún bíi oṣù 6 láì gbọdọ̀ súnmọ́ obìnrin tàbí láì gbọdọ̀ súnmọ́ ọkùnrin. A ṣàlàyé fún a kó material àjọ jáde níjọ́ yẹn, a ṣàlàyé. Ẹni tó bá ní interest láti join seminar wa ní kẹ́ẹ̀tì wà ní abẹ́ bíbá yìí, kí wọ́n
darapọ̀ mọ́ wa ń bẹ̀ àwọn requirement kan tá a need ẹ mọ̀ rí nínú lọ́la kó gúrúùpù bá náà yà kó ní agbára ọlọ́run lọ ọba. ẹ̀rí kò jù bẹ́ẹ̀ lọ ìdí náà ló máa yà lórí ewé ajẹ́ àwọn lèmi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. ewé ń jẹ́ la ilaha illallah alawalu alakiru asọhiru abatinu ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dá